èyí ga ọ́ ìyàwó tuntun kan sá lọ ní ìgbéyàwó kọ́lá ló bá já ọkọ rẹ̀ ṣọlọ́pọ́n arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nancy Dash ní ìròyìn ti jábọ̀ wípé ó sá lọ ní ìgbéyàwó rẹ̀ kù ọ̀la ní ìpínlẹ̀ Plateau. Ìgbéyàwó láàrin arábìnrin ọ̀hún àti ọkọ rẹ̀ Kepna Daniel Vento ló yẹ kí ó wáyé lọ́jọ́ 27 oṣù Kejìlá ọdún 2024 ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́, wọ́n kàn déédé fi arábìnrin ọ̀hún ṣàwátì lọ́jọ́ 26 oṣù Kejìlá ọdún 2024 tí ẹnikẹ́ni kò sì mọ ibi tí arábìnrin náà gbà lọ, léyìí tí ó ti kó àti ẹbí àti ọkọ sínú ìdààmú. Títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, kò sí àwòrán ìgbéyàwó tàbí ìfiléde kankan lórí ìtàkùn ayélujára Facebook ọkọ ìyàwó, ti àwọn ọ̀rẹ́ rẹ̀ àbí ti àwọn ẹbí tí wọ́n ti fi tìfẹ́tìfẹ́ polongo ìgbéyàwó náà pẹ̀lú oríṣiríṣi àwòrán tí wọ́n fi ń pe àwọn ènìyàn síbi ayẹyẹ ìgbéyàwó àwọn méjèèjì. Shakirat Arowolo Nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére Online TV. Ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe